ọdún kan Àjọkẹ́ ọ̀wọ́n obìnrin gbọ̀gbọ̀rọ̀ èyí mẹ́nugún òdòdó àtàtà lọ́lọ́run fi fún Abu Benjamin ìbùkún Ọlọ́run kò ní fi ọ́ sílẹ̀ láé. Happy birthday to you Alájọkẹ́ o ìgbà ọdún kan Àjọkẹ́ ọ̀wọ́n. Mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Àjọkẹ́ mi ọ̀wọ́n ẹlẹ́yinjú ẹgẹ́ obìnrin gbọ̀gbọ̀rọ̀ ẹni ẹkùnrin kò lọ́nà tó níbẹ̀ yóò jáyà ẹni adẹ̀jálẹ̀ ẹni. Mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ọ sí látọdún èṣí wá ó gbà ọ́ lọ́wọ́ ikú pẹ̀lú àrùn gbogbo ó tún wá fún ẹ lóore ọ̀fẹ́ lórí ẹ̀kọ́ ó mú ọ ṣàṣeyọrí ó mú ọ ṣàṣeyege ẹ̀mí ẹ tó bẹ̀rẹ̀ ó parí ẹ̀ pẹ̀ láyọ̀ ìdùnnú wá ṣubú láyọ̀ bó ṣe ń ṣàjọyọ̀ ọjọ́ ìbí bẹ́ẹ̀ ló tún ṣàjọyọ̀ àṣeyege lórí ẹ̀kọ́ rẹ ẹbí ará ọ̀rẹ́ ìsunkún lórí ẹ ògo ni fún Jésù lókè. Àdúrà gbè mí o ó kó ọjọ́ ìbí èní ẹ̀mí ẹ tó ṣe ìyá ṣọ̀pọ̀lọpọ̀ nínú ọlá ńlá nínú ògo èyí ò wá ní jáṣe mọ́ láṣẹ sáàtì lókè. Ọmọ Aládòmowó máa gbọ́ mi àwọn tó bí ọ ni wọ́n ní báwọn kí ọ Daddy Abu Ajose the assistant general overseer níjọ tábánákù pátá pẹ̀lú gi lẹ́yìn ọgbà abiyamọ abọ̀dá gbẹ̀wọ̀gbẹ̀wọ̀ ni wọ́n ní báwọn kí ọ. Wọ́n ní o ò ní ṣọ́kú o ò ní rí dààmú láṣọ Ọlọ́run ọba wọ́n ní bó ṣe jẹ́ àrídùnnú inú ẹ yóò máa dùn títí ayé o ò dẹ̀ ní báwọn lọ́jọ́ níbi ẹgbẹ́ rẹ ti ń lọ́wọ́ láṣọ Ọlọ́run ọba. Tẹ́mísìkì ẹ̀ lọ́mọ lọ́jọ́ òbí ń jẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ ránṣọ ìgbàlódé bẹ́ẹ̀ bá tún fẹ́ ránṣọ bóyá fọkùnrin àbí fóbìnrin ẹ jọ̀wọ́ ẹ bá mi kàn sólóríire bó jẹ́ báàgì lẹ́yìn fẹ́ kódà kó jẹ́ pé fẹ́ ṣe sọfẹ́ náà níbi àjọyọ̀ ọmọ lọ́jọ́ òbí ni ẹ pè ẹlẹ́yinjú ẹgbẹ́ mi ń bẹ lákọ o ò ní fèyí ṣàṣemọ láṣẹ wáìdù lókè. Àjọkẹ́ o àwọn tó bí ọ ni wọ́n ní kí ọ ní méje mẹ́jọ èrèdíwèé tí mo fi gbàlú adó lọ ó yá máa gbọ́ bí mo ṣe ń sọ ìwọ lọmọ Aládòmowó adó àdókú adó àdóyè ọmọ Aládòmowó gègé apọ̀ adó ẹkùn máwọn pa. Àwọn bàbá tó bí ọ ló ta adó ìlàjẹdó adó ìtàkù adó àmúwá ìwọ lọmọ afẹ́pọ́nrú jẹ́ṣu ìwọ lọmọ ahéré owó òní gbàgede ìwọ lọmọ lágbò dúdú kan bọ̀lọ̀jọ̀ tó wọnú oko di funfun ìwọ lọmọ abẹ́rẹ́ mẹ́ta ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ́nù èyí tó kù ni wọ́n fi wọ́n gbaṣọ. Àjọkẹ́ o ìwọ tún lọmọ ọlá ọmọ ṣẹ́ ọmọ àjànà ọmọ ṣógun lóhùn ọmọ gidi ọlọ́fin ọmọ ṣòṣèwòfọ́ ọmọ akọ̀fógun máwòlú níyàn ọmọ ìgbékáká ẹbìtì káká ọmọ ẹbìtì tí ògbójú kò lè pàgbín ọmọ òrókùtù lodò ọmọ asòfodò wáwí ọmọ ọ̀dọ́ sábà ọmọ Aládòmowó ọmọ alábà nímẹ̀gún o ti ṣọdún èyí kò ní jáṣe mọ́ wàá pẹ́ bí wéé mọ pé tí ń pẹ́ láyé o ò ní rí dààmú ohun rere tẹ́gbẹ́ rẹ̀ ṣò wá nídìí nira fún wọn. Mo wá bẹ̀bẹ̀ lọ́wọ́ Allahu Àbí kó ṣàlékún owó àlékún ọlá àlékún àlàáfíà àti ìgbéga tó pọ̀ rẹpẹtẹ àṣèyí ṣàmọ́dún láṣẹ sáàtì lókè.